èmi mọ̀ pé ẹ̀ ní pa ẹ kálẹ̀ ẹ káàárọ̀ gbogbo lé ẹ kú lé là ń kára lé ẹ káàbọ̀ là ń kérò ọ̀nà mo tún ti dé nìyẹn. Fáyọ̀ àti ìdùnnú wo fídíò yìí kiri àtayọ̀ lè máa tọ̀ lẹ́yìn títí ọjọ́ ayé ẹ. Bú mi kó o fi bànújẹ́ wo fídíò yìí igbe ẹkún kó máa sọ nílé ẹ lójoojúmọ́. Olórí burúkú aláyé bàjẹ́ yín kí ló ṣẹlẹ̀ gan-an ẹ dẹ̀ fẹ́ pa ọmọ ọlọ́mọ tí ò fẹ́ kú, ọmọ tó ń breastfeed, ọmọ tó gbọ́mọ kókó dání ẹ fẹ́ pa. Olórí burúkú ni gbogbo ẹ̀yin tẹ́ wà tẹ́ against ọmọ Wùmí yẹn. Ọba tó láyé ó máa kó wàhálà lé yín lórí tọmọtọmọ ni. Kí ló dé, kí lọmọ yẹn ṣe fún yín? Èmi ò rẹ́ni báwí bí ò ṣe bàbá òṣì akíndánidání bàbá Mohbad àtàwọn ẹbí òṣì tó ní àwọn náà kọ́ kógun ja ọmọ yẹn àdè first time. Tó bá jẹ́ kò sí àwọn ọ̀rọ̀ olórí burúkú tí wọ́n sọ lọ́jọ́ tọmọ yẹn kú àti èyí tó ń sọ lẹ́yìn, ẹ̀yin wèrè abánikẹ́dùn bí tí bí máa wọlé yín lẹ́yọ kọ̀ọ̀kan ẹ ní máa ṣorí burúkú tẹ̀ ń ṣe yìí. Ẹ dẹ̀ máa tú sọ̀rọ̀ fáwọn èèyàn, fáwọn olórí burúkú ẹgbẹ́ yín kan máa gbọ́. Wọ́n á sọ ẹ máa ní bí iná sọ. Ẹ lè ṣoríire ọ̀bọ ò kí ń jèrè lẹ́yìn ọkọ̀. Wọ́n máa so mọ́ mọ́tò ọ̀sán, wọ́n á so mọ́ mọ́tò ọ̀gẹ̀dẹ̀ láti Benin wá sẹ́kọ̀ọ́, láti Ìbàdàn wá sẹ́kọ̀ọ́. Ojú ẹ̀ máa rọ́gẹ̀dẹ̀, wọ́n á já gbogbo ẹ̀ níṣọ́ ọlọ́gẹ̀dẹ̀ níṣọ́ ọlọ́sàn. Ọ̀bọ ò ní kankan jẹ́ mbẹ̀. Ìpín òṣì, ìpín ààrẹ ló máa gbẹ̀yìn yín, àbó lórí burúkú ni yín. Ẹ dẹ̀ ní ọmọ ọlọ́mọ lára. Kí ló dé gan? Kí ló fẹ́ gbàánú kó pọkọ ẹ̀? Olórí burúkú ara yín ọ̀bẹ lẹ́yìn máa ń yọ sọ́kọ yín tẹ́ bá ń jà. Ìwé ògùn, ìwé àkáǹtì ògùn bàbá yín òun lẹ́yìn máa ń gbé jáde tẹ́ bá fẹ́, òun lẹ́ máa ń gbé jáde tẹ́yìn bá ń bọ́kọ yín jà. Kí lọmọ yẹn tí ì ṣe? Òun àtọkọ ẹ jà, wọ́n jà, oníkálukú ń jà. Bàbá eléyìí tẹ́ rí tó ń pariwo tó ń rojọ́ kiri bí àjẹ́ tó yíwọ́ fún. Àtẹnujẹ bàbá ọ̀lẹ adẹpọ̀ndélẹ̀ ló ń ṣe. Ó fẹ́ dẹ̀bìtì àyà lórí ogún ọmọ ẹ̀ ni. Nítorí ẹ̀ ló ṣe ń sunkún kiri bí egbére tó ń gbẹ ní lọ́wọ́ ẹ̀. Ìyẹn bàbá Mohbad yẹn. Ìyẹn ò lè dá dúró lórí ẹsẹ̀ ẹ̀. Ó fẹ́ fi kú ọmọ ẹ̀, ó fẹ́ fi ṣoríire. Ó fẹ́ fi kú ọmọ ẹ̀, ó fẹ́ fi trend. Wọ́n á bẹ́ẹ̀ tọwọ́ bọ̀ jọmọlúàbí ẹ̀, wọ́n á bẹ́ẹ̀ tọwọ́ bọ ilé ẹ̀. Lẹ́yìn tí gbogbo wọn bá padà tán, ilé ẹ̀ ò lè rójú tu ilé ẹ̀. Ó ṣe akíndánidání. Ṣé ẹ kúrú jọgbọ́n lọ ni àbẹ́ ẹ ga jọgbọ́n lọ? Àbí ọjọ́ tó ń pín ọgbọ́n ẹ̀ sílé ẹ rojọ́ kiri, wọ́n pè yín kiri, ẹ lọ gbá ẹ lọ sáwo. Gbogbo ẹ̀yin gbọ̀rọ̀ mi dé lẹ́rù, ẹnu mi ló dùn, èmi láyé gbọ́. Ẹ fọpọlọ ṣètò yìí, ó ti yé ẹ. Kò sí ní tó o lè sọ tẹ́lòmí ò lè sọ, kò sí tó o gbé dání tẹ́lòmí ò gbé dání. Má rí rẹ bí Ọlọ́run lórí social media, lórí television station, má rí rẹ bí Ọlọ́run. Ṣó ti yé? Sọ èyí tó jẹ́ pé o ò fi ní sọ ògùn tó ti build for years nù. Má gọ sábẹ́ ẹ̀ka kan. Má tẹ́tí sí àwọn olórí burúkú aláyé bàjẹ́ ọlọ́nà bí. Àwa ò ní kẹ́ ẹ wò wá, tó bá jẹ́ èèyàn méjì ló wò wá. Àfẹ́kálayé ń fẹ́ ná. Orí òru kì í burú títí kó dọ̀sán, orí ọ̀sán kì í burú títí kó dòru. Orí tiwa ò ní burú, ayé wa ò ní bàjẹ́. Eléyìí ò ní jáṣọ ọmọ wa lórí èpẹ̀. Àwa máa sọ tiwa tó bá wù yín kẹ́ gbọ́. Bàbá Mohbad, tó bá jẹ́ mo lè rí ẹni màá try láti rí ẹ kí n sin ẹ́ gbẹ́rẹ́ pàkọ́. Bóyá ọ̀rọ̀ tí mò ń sọ kò tiẹ̀ wọ̀ ẹ́ létí. Farabalẹ̀ náà. Má sọ iyì àtàpọ́nlé tó kù fún ẹnu. Ó sì láwọn ọmọ míì tó fẹ́ sìn, tó fẹ́ tọ́jú. Ìyẹn sọnù, kò sẹ́ni tó gbàdúrà kó sọnù. Ṣùgbọ́n èmi ò lè rọ̀ ẹ́ rárá nítorí wà tó ń wúgọ̀ ò tiẹ̀ make sense. Kéèyàn máa rojọ́ kiri ọkùnrin tọ̀tọ̀tọ̀tọ̀ fún mi kó tó bá rí lórí social media. Ó máa mẹ́kì ọ̀rọ̀ lórí ẹ̀. Kí ló dé, ṣe blogger ní ọmọ yín tó kù? Ẹ dẹ̀ ní ọmọ ọlọ́mọ lára, ẹ ní ìṣẹ̀dá ẹ̀ lára. Ọlọ́run máa ní ìṣẹ̀dá yín lára o. Mi ì mọ ọmọ yẹn rí o, mi ì mọ̀ rí, ṣùgbọ́n ẹ̀yin Nàìjíríà yìí, most of ẹ̀yin Nàìjíríà, ẹ̀yin gangan lẹ máa ń pààyàn, ẹ̀yin gangan lẹ pa Mohbad, ẹ̀yin olórí burúkú, ẹ̀yin gangan lẹ pa. Gbogbo àwọn tẹ́ ẹ ló pa yẹn, àwọn kan ló pa, ẹ̀yin gangan lẹ pa. Torí Nàìjíríà, ẹ máa rí ẹ tó ń búlì báyìí, gbogbo yín máa sùn, ẹ kọrí síbi kan náà, ẹ búlì ẹni yẹn débi pé ó máa wà depressed tó máa fi kú. Tó bá ti wá kú náà, nínú olórí burúkú ara yín náà á tún yapa, ẹ tún máa wá justice yẹn. Wọ́n máa wá justice ńlé yín láàárọ̀, wọ́n á wá ńlé yín lọ́sàn-án, wọ́n á wá ńlé yín lálẹ́. Ẹ̀yin ẹlẹ́sìn òjò àárọ̀ dáadáa, ẹ kó sì lọ, ẹ kó sì dànù.